mo ní kó pé wọn kó kàn sọ̀rọ̀ lórí social media pé ìfẹ́ mi lẹ nílò tọ́ ṣùgbọ́n ìjọ torí tọ́ lọ́hún ẹ jẹ́ ká ariwo mídíà yẹn sinmi torí pé àwọn tó ń sọ̀rọ̀ bí àfọ ẹ̀ yìí tí ò bá fura wọ́n ti bà nǹkan mẹ́ta jẹ́ mọ́ Ìmáàmù Tọ́líà lára mi sọ yẹn mọ́rọ̀ Ìmáàmù Tọ́líà nígbàdájọ́ sọ̀rọ̀ ìyẹn ló fẹ́ bí ọ̀rọ̀ mi fẹ́ sọ lẹ́nu ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mo ti ṣe fídíò méjì síwájú kí n tó padà ṣe tí mo ṣe lánàá níjọ́ Friday tó kọjá tẹ́ bá lọ fídíò méjèèjì mo fi support Ìmáàmù Tọ́líà ni ẹni reason why tó yẹ kí n support ẹ ni wípé wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ọjọ́ tí Ìmáàmù Tọ́líà tó jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ mo wà nínú tó pòsì ẹ tí mo kíkó orí rẹ̀ pé fáàrí yẹn fáàrí Markaz Zulia Abiola ni níbi tèmi náà ti ṣetán sọdọ àwọn tó dẹ̀ lọ wé láwà ní ẹ̀ tó wà níbi ìjókòó láwà ní ẹ̀ mo rí i pé mudiru Markaz Dr. Khidir Mustapha wà ń bẹ̀ àwọn àfáà mi náà wà ń bẹ̀ bàbá Wakilu ilẹ̀ Yorùbá Shehu Sugar wọ́n wà ń bẹ̀ wọ́n tí mo dárúkọ ìyá àfáà ni wọ́n jẹ́ fún mi fáàrí Abẹ́òkúta ni wọ́n gbogbo náà wà ń bẹ̀ so that mo wà ní tó kíkó rèé so that imamship ẹ̀ àti ọ̀rọ̀ ìdílé wọn láyé lára èmi ò ní bá wọn dá sí ẹ̀kọ́ lọ́mọ kí mi ò ní dá sí kó kàn mí ṣùgbọ́n àwọn rọ́bítọ̀ ọ̀rọ̀ bàbá wa mudiru Markaz ó kàn mí bàbá lóbo tó bá ti ní í ṣe pẹ̀lú mudiru Markaz ó kàn mí wọ́n wá gba Ìmáàmù Tọ́líà lámọ̀ràn mo ní ọ̀rọ̀ yìí kò sí ohun tó fà á tó fi ń di ariwo tó tó yìí mo ní kò sí ohun tó fà á tó fi di ohun tẹ́ pé wá fi fọ́nká báyìí àwọn agbọ̀rọ̀dùn àwọn agbọ̀rọ̀sọ lórí social media tó bẹ̀ já sí pé ìfẹ́ Ìmáàmù Tọ́líà kọ́ ni wọ́n ní wọ́n fi péèjì wọ́n fi mèkì owó lórúkọ Ìmáàmù Tọ́líà wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ Ìmáàmù Tọ́líà wọ́n fi mèkì owó mo ní Ìmáàmù Tọ́líà àwọn tó ń sọ̀rọ̀ on behalf of you yìí àwọn ni wọ́n jẹ́ arọ ẹlẹ́sẹ̀ méjì tí wọ́n ń dá ọ̀rọ̀ sọ́hun ẹ̀ ní ìsọ́ fún Ìmáàmù Tọ́líà nìyẹn wọ́n sọ fún Ìmáàmù Tọ́líà mo ní Ìmáàmù Tọ́líà wá fèsì kan ó ní pé ẹ̀gbọ́n wa lè jẹ́ lóòótọ́ ó sọ mọ́rọ̀ ẹ̀gbọ́n wa lè jẹ́ aṣíwájú wa lè jẹ́ ṣùgbọ́n iná ọmọ ìpè ọ̀rọ̀ social media oníkálukú ń sọ ohun tó bá wọn ní òkan ọ̀sán bí àfọ̀ wọn ọ̀sán tèmi o àmọ́ ní Ìmáàmù Tọ́líà kò bá dá pípọ̀ gẹ́gẹ́ bí ìmáàmù tó ń wá kàlàfíà ìjọba nínú ìlú ẹ̀ pẹ̀lú àwọn fámìlì ẹ̀ pẹ̀lú ọba ìlú ẹ̀ mo ní Ìmáàmù Tọ́líà ò bá gbìyànjú bó jẹ́ 5 minutes or 3 minutes fídíò mo ní kí Ìmáàmù Tọ́líà ṣe fídíò kó appreciate àwọn èèyàn tí wọ́n ń support ẹ̀ lórí social media tó bá dẹ̀ kì í ṣe nǹkan tí mo sọ yìí ó máa rí solution o bá lè ṣe fídíò ó kàn pé àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ tó ń pariwo ló bá àwọn gbèjẹ yìí tí wọ́n fi àtáàkì ọba tí wọ́n fi àtáàkì àwọn fámìlì ẹ̀ tí wọ́n fi àtáàkì àwọn rọ́bítọ̀ àtọ́fin àtáàkì mudiru Markaz mo ní kó pé wọn kó kàn sọ̀rọ̀ lórí social media pé ìfẹ́ mi lẹ nílò tọ́ ṣùgbọ́n ìjọ torí tọ́ lọ́hún ẹ jẹ́ ká ariwo mídíà yẹn sinmi torí pé àwọn tó ń sọ̀rọ̀ bí àfọ ẹ̀ yìí tí ò bá fura wọ́n ti bà nǹkan mẹ́ta jẹ́ mọ́ Ìmáàmù Tọ́líà lára mi sọ yẹn mọ́rọ̀ o àkọ́kọ́ ni pé àwọn tó ń sọ̀rọ̀ bí àfọ Ìmáàmù Tọ́líà yìí wọ́n ti kọ́kọ́ bà àjọṣe Ìmáàmù Tọ́líà àtàwọn ẹbí ẹ̀jẹ̀ àwọn ẹbí ayé lára yẹn gangan wọ́n ti bà àjọṣe wọn jẹ́ débi wípé ihun tó fi lè mú kí wọ́n wá ń fi ọlọ́pàá mú ara wọn nínú mọ́ṣáláṣí wọ́n fi lọ ń ti àwọn fámìlì yẹn mọ́lé ìyẹn náà ẹ̀rí pé kọ́rọ̀ yẹn máa di ìtàn ló jẹ́ kí Ìmáàmù Tọ́líà bọ́ tóbi mímbàrí tó wá ṣe ìbúra pé òun ò tì wọ́n mọ́lé o but àwọn tí wọ́n tì mọ́lé wọ́n mọ sábà bí wọ́n tọ́ torí ẹ̀ tì wọ́n mọ́lé tó àwọn tó wá ń sọ̀rọ̀ lórí social media wọ́n ti bà àjọṣe inú ilé yẹn jẹ́ táwọn ẹbí wa Muhammad jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹni tí ẹbí bá tọwọ́ ẹ̀ dàrú kó lọ gbé àpótí ara rẹ̀ sínú ibi tó bá wù nínú náà Ànábì ló sọ bẹ́ẹ̀ o Ànábì gbogbo ẹni tí ẹbí bá tọwọ́ ẹ̀ dàrú kàn gbé àpótí ara rẹ̀ lọ gbé síbi tó bá wù nínú náà wọ́n ní ọ̀rọ̀ Ànábì ni so that àwọn pípọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí wọ́n fi ń tún da àárín Ìmáàmù Tọ́líà àtàwọn ẹbí ẹ̀rù ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tó tún sọ̀rọ̀ on behalf Ìmáàmù Tọ́líà yìí tèmi ń pe Ìmáàmù Tọ́líà ṣàkíyèsí pé ṣe fídíò kó kọ́ṣọ́ àwọn tó ń sọ̀rọ̀ on behalf wọn ń dákun ọ̀rọ̀ yìí ni wọn ẹ̀kú association wọ́n ń dákun ni nínú àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ láti máa ní àwọn ń gbèjà Ìmáàmù Tọ́líà wọ́n wá ń kọlu àwọn àfáà àkọ́kọ́ ní kéwú ó sọ fún Ìmáàmù Tọ́líà náà tí mo sọ lé mo ní pé Ìmáàmù Tọ́líà gbogbo àwọn tó ń sọ̀rọ̀ tó ń tako mudiru Markaz tí wọ́n náà ń bú mudiru Markaz on behalf of you Ìmáàmù Tọ́líà man khallamuka khalifan wa huwa abuka fi dini mudiru Markaz Sheikh Habib gbogbo àmọ́ ìmọ̀ Ìmáàmù Tọ́líà mo ní kẹ́ mọ̀ wípé Markaz Zulia Abiola táwa ti kéwú tàbíjọ kéwú bàbá wa Sheikh Adamu lọ́lọ́run ní kó dá sílẹ̀ látọwọ́ Abiola bàbá Sheikh Adamu ló dá sílẹ̀ àkọ́kọ́ mudiru tá kọ́kọ́ nílé kéwú wa tó kọ́kọ́ ṣe mudiru nílé kéwú wa òun ni Maulana Shehu Jazali òun àkọ́kọ́ mudiru tá kọ́kọ́ ní Zulia Abiola Zulia Abiola wà lábẹ́ Markaz Agége ni
tí tó bá rí pé àwọn kan lè nífẹ̀ẹ́ wọn bá wá mú ìmáàmù Tọ́líà kọlu Asílù Olómì ní Agége yẹn tó náà ń gbèjà ìmáàmù Tọ́líà wọ́n ń dá àárín ìwà àtàwọn àfa ìrú nìyẹn tó wọ́n dẹ̀ lè fi ó lè kílèmù ibò míì ju Mọ̀ríkàsí lọ mi ìfẹ́ ìrí bí abúlé ìmáàmù Tọ́líà tó tẹ́ oníbò míì ju Mọ̀ríkàsí lọ so that tó bá ṣe fídíò láti fi kọ́ṣọ́ àwọn tó ń sọ̀rọ̀ yẹn bóyá àlàáfíà jọba ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta tó tún mú ìmáàmù Tọ́líà kọlu òun wà ní ọba àlú ìmáàmù Tọ́líà ibẹ̀ gangan mo ti wá fẹ́ sọ ọ̀rọ̀ wọn tí wọ́n gba ìmáàmù Tọ́líà tani ìmáàmù Tọ́líà ṣe ni ọ̀rọ̀ kó máa pe àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan padà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹjọ́ ẹ̀ka làáfíà jọba mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ka làáfíà jọba mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ka làáfíà jọba kí ìmáàmù Tọ́líà máa pe àwọn tó ń sọ̀rọ̀ yẹn táwọn ti pe lórí burúkú yẹn ń sìn èyí tó padà wá lọ ṣe fún ọba Ghandi tó wá padà wá mú inú bí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ bóyá yẹn ò ní wáyé ẹ dákun ọmọ ọkọ ìlú wo ló máa rí pé wọ́n láálí kábíyèsí ìlú òun báyìí tínú ẹ̀ máa dùn ẹjọ́. kìnìún kan wò fẹ́ bẹ̀ kábíyèsí ó sọ ti ẹnu pálásì ẹni ọba ṣòwò sọ ti ẹni kò fọlọ́ lọ́wọ́ ẹ̀ ó sọ ti ẹni kò tó bẹ́ẹ̀ wà láìdá láì kò tó bẹ́ẹ̀ kò sí tó lè ṣe kò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu mú fi wí kò tó bẹ́ẹ̀ kò lè yọ máwì. ó lu gbogbo agbára tó ní kò tó bẹ́ẹ̀ ọ̀fun ẹ̀ ò lè fi gbogbo gbà kò tó bẹ́ẹ̀ kábíyèsí ẹ má sọ̀rọ̀ ayé dẹni ẹ̀sìn ẹ fi máàmù yẹlẹ ẹ bá náà ẹ̀yọ̀ máàmù sínú pálásì yín kẹjọ máa ṣe kó máa kírun fún yín kó máa kírun fún yín tó wà ń bẹ yìí lẹ́yìn tí kábíyèsí tó ti rọ tó yàn yẹn ẹni tó yàn tí kábíyèsí tó lọ tó yàn òun ló máa wà ń bẹ ẹ̀yẹ tọrọ kẹfì 200 years láyé ẹ bá pé 200 years ẹ tọrọ kí máàmù eléyìí ilé ní lẹ́gbẹ̀dà sí ẹ blọọkì ẹ lọ́sọ̀rọ̀ platform àbá báyà láyé ìyá ẹ kó ló máa pọ̀ yẹn síbẹ̀ ó yẹ dáàbò lẹ́gbẹ̀dà sí wà láìka láì máàmù yòó àbí kábíyèsí yòó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ mo challenge kábíyèsí sọ̀hún kò tó bẹ́ẹ̀ kó yọ̀ máa kò tó bẹ́ẹ̀ ìdè tẹ́gi ní àyè ìdè súnmọ́ kì í bú kò tó bẹ́ẹ̀ kò dáadáa rẹ̀ aláì kò tó bẹ́ẹ̀ kó lu gbogbo agbára kò tó bẹ́ẹ̀ ẹ̀yin máàmù tẹ bá kún wọn lọ́wọ́ tẹ bá kún kábíyèsí lọ́wọ́ ẹ̀ ṣẹ̀sìn papọ̀ ẹ̀yin apá ẹ̀jọ̀ máa ṣẹ̀sìn pọ̀ ní ọlọ́wọ́ àjọ báyìí rẹ̀ pọ̀ ní kò tó bẹ́ẹ̀ gbogbo ẹni mo fi wí kò tó bẹ́ẹ̀ náà lóhun tó bẹ́ẹ̀ yọ ìmáàmù tó ti wà bẹ́ẹ̀ tóun ló fi jẹ́ yìí káyọ̀ máàmù mi sínú ilé tiẹ̀ sínú pálásì ẹ̀ lọ́gbẹ̀ẹ́ kábíyèsí ẹ má yẹ̀yẹ́ ara yín ẹ jẹ́ káwọn mùsùlùmí máa ṣe tí wọ́n lẹ́nu wálẹ̀ lọ́rùn wa ẹ má dá sí wa ẹ ọba bá lórí gbogbo ẹ bá lórí àwọn inú pálásì ẹ gba lé ìsìlámù tiwa lórí. náà inú ọ̀rọ̀ tó sọ yẹn ó wá sọ ọ̀rọ̀ kan tó mọ̀ wípé ọ̀rọ̀ yẹn o ó mọ̀ pé ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yìí orí àpèlé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó lè yọ ọgbọ́n Tọ́líà ẹ dá kó pa ti ọ̀rọ̀ ẹ̀sìn tì pé ọ̀rọ̀ ẹ̀sìn ìsìlámù no ìsìlámù ló ní ìmọ̀ọ́mù lóòótọ́ ṣùgbọ́n wọ́n ní ìdálù ní ìṣèlú wọ́n ní ìdálù òun ní ìṣèlú eégún ní gbowó òde nílùú kan àwọn ọdún kan wà nílùú Yorùbá atayan ọba inú constitution wọn ìwé òfin tán fi dálù wọn ọba ló máa yan ìmọ̀ọ́mù inú ìlú yẹn ní Ògbómọ̀ṣọ́ wà nínú ìlú yẹn ní Ọ̀yọ́ wà àwọn méjì yẹn dá mi lójú kódà ó súnmọ́ dàbà Abẹ́òkúta tiwa náà wọ́n máa mú ìmọ̀ọ́mù wá bá ọba ló máa fi ìmọ̀ọ́mù sórí ẹ̀ pẹ̀lú àwọn àdéhùn tí ẹ bá lọ fídíò kan inú tí ọmọkùnrin ìwà sọ ó gbà wípé ọba Ṣọ̀ún àkọ́kọ́ ló fi ìmọ̀ọ́mù Tọ́líà síbẹ̀ tí ìmọ̀ọ́mù Tọ́líà bẹ̀ ṣe undertaking fún wọn mo ní gbogbo undertaking yẹn síná o tí ìmọ̀ọ́mù Tọ́líà ṣe ìwé yẹ àkọ́kọ́ wọ́n máa wá ṣe àdéhùn wọn máa jọ tọwọ́ bọ̀wé tó ẹgbà tí ìmọ̀ọ́mù Tọ́líà fẹ́ jẹ ọba tó fẹ́ jẹ ìmọ̀ọ́mù inú ìwé tí ìmọ̀ọ́mù Tọ́líà tọwọ́ bọ̀ lọ́dọ̀ ọba lélẹ̀ ìyẹn Ṣọ̀ún inú ìwé tí ìmọ̀ọ́mù Tọ́líà tọwọ́ bọ̀ lélẹ̀ tẹ́ bá lọ wo ibi tí wọ́n falà sí yẹn ìmọ̀ọ́mù Tọ́líà náà ó ka kínní ọ̀mọ̀wé ní ìmọ̀ọ́mù Tọ́líà ó dẹ̀ tọwọ́ bọ̀ ó dẹ̀ gbà wípé ìmọ̀ọ́mù ò gbúdọ̀ kúrò nílùú láì gbàyànjá lọ́wọ́ ọba ìmọ̀ọ́mù ò gbúdọ̀ kúrò nílùú láì gbàyànjá lọ́wọ́ ọba ìmọ̀ọ́mù ò dẹ̀ gbúdọ̀ fi ẹlòmíì délé ara rẹ̀ láì gbàyànjá lọ́wọ́ ọba àti gbogbo àwọn nǹkan tó so mọ́ àdéhùn yẹn ìmọ̀ọ́mù dẹ̀ tọwọ́ bọ̀ wí yẹn ó dẹ̀ gbà ọjọ́ tó ń gbàwé yìí orí ìkúnlẹ̀ ló wà náà ní ìwà tí mo ń lọ o ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ orí àpèrè yẹn gangan orí síìtì yẹn ni wọ́n ń pè ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹnikẹ́ni tó bá ti jókòó sórí síìtì yẹn lábẹ́ òfin ó ní ẹ̀tọ́ láti fi ìmọ̀ọ́mù jẹ ó dẹ̀ ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí àdéhùn tí ó wà nínú ìwé tí mo fi hàn yìí
tí ìmọ̀ọ́mù ò bá ti tó bá ti lè lu òfin ó ní ẹ̀tọ́ láti yẹ ìmọ̀ọ́mù yẹn ó wà nínú òfin yẹn. ọba Ṣọ̀ún tó jókòó sórí àga ni Ṣọ̀ún ìbọn àga ìwọ̀n pè ní Ṣọ̀ún kò ń ṣe ọba tó kú yẹn o ọba tó kú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni ọba tó wà bẹ́ẹ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni ọba tó bá padà jẹ́ lọ́la Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bí adé òkúrí àga yẹn ọba lè jókòó sórí àga ó ti di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó túmọ̀ sí wípé ihun tí ọba tó kú yẹn bá ṣe ọba tó wà lálẹ́ yìí náà máa kọ̀ntínú níbi tó bá fẹ́ kọ̀ rẹ̀ tàbí tó bá fẹ́ tún ṣe ihun tí wọ́n wá ń sọ yìí èmi wá ní ẹ̀rí o ẹnu pàwọ̀ ní sọ̀rọ̀ kó má ní ẹ̀rí èmi ò ní kọ́ yọ ìmọ̀ọ́mù tọ́líà o èmi ò dẹ̀ lọ́pọ̀ lómi jẹ ìmọ̀ọ́mù àmọ́ ọ̀rọ̀ tó pọ̀ lóyìn ń sọ pé ọba Ṣọ̀ún ò lè yọ ìmọ̀ọ́mù tọ́líà kódà ọ̀rọ̀ tó wà ní ẹjọ́ gan èmi tó wá ń sọ fún yín mi ò lu òfin ilé ẹjọ́ contempt of court kọ́ ilé ẹjọ́ gangan kò lè yí constitution fún wọn padà nígbà ó dàbí sìn Ọ̀yọ́ ẹwùjọ́ tí ọba Ọ̀yọ́ ti kú lẹ́yìn ìgbà tó ọba Ọ̀yọ́ kú ni ìmọ̀ọ́mù Ọ̀yọ́ náà kú wọ́n wá jẹ ọba Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tó jẹ ọba Ọ̀yọ́ wọn ò sọ̀rọ̀ ìmọ̀ọ́mù àyàfi lẹ́yìn oṣù mẹ́sàn-án lọ́sẹ̀ wá yan ọba ṣẹ̀ṣẹ̀ wá yan ìmọ̀ọ́mù ọba tó yan ìmọ̀ọ́mù lọ́yọ́ yìí ẹ má gbàgbé pé Ṣàngó ni o ẹni tó bá fẹ́ ṣe àbòsí lọ́mọdé ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ tó nígbà tí ìmọ̀ọ́mù tó lé lọ sí Mọ́kà tí ò dágbére ẹni oníyàwó mẹ́ta ni mo kọ́kọ́ rí fídíò yẹn pé wọ́n ní kó má lọ ṣẹ̀sìn ẹnìbọ̀dì kó má lọ ṣẹ̀sìn kó gbàyàn dání gẹ́gẹ́ bí àdéhùn ni wọ́n gbàyàn ṣẹ̀sìn. ẹnu ìmọ̀ọ́mù tó lé gangan ni mo ti wá fìdí ẹ̀ múlẹ̀ ẹnu ìmọ̀ọ́mù tó lé ni mo ti fìdí ẹ̀ múlẹ̀. ní ìgbà tí ọba àkọ́kọ́ Ṣọ̀ún àkọ́kọ́ fún ìmọ̀ọ́mù tó lé lóyè ọba yẹn ṣípò padà tí wàhálà ṣẹlẹ̀ láàrin ìmọ̀ọ́mù tó lé àtàwọn fámìlì Ayílára tí wọ́n ń sọ̀rọ̀ pé ọmọ ọkọ ni kò ń ṣe ọmọ àlè ni kò ń ṣe ọmọ ọkọ kò kàn yín ni tí wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn wọ́n yá fún ara rẹ̀ ló wá sọ lórí mímbà yìí wípé bó ṣe ń pariwo yẹn o kò sẹ́ máa pìlẹ̀ ǹsìn o ìmọ̀ọ́mù tó lé ní pé kò sẹ́ni tó lè yọ òun nípò àfi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìgbàwọ̀n ọ̀rẹ́ tí èfi Ṣọ̀ún jẹ́ o káàkiri wọn lójú yẹn wàá gbọ́ lẹ́nu ìmọ̀ọ́mù tó lé fún ara rẹ̀ nísìn ìmọ̀ọ́mù tó lé ní pé ẹni tó lè yọ òun nípò ìmọ̀ọ́mù yìí tí constitution ìlú wọn fàyè gbà kó yọ òun Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìmọ̀ọ́mù tó lé wá sọ ọ̀rọ̀ yẹn wípé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò dẹ̀ ní dé ìmí ò ní dé kó wá yọ òun torí kò ní fẹ́ baṣẹ́ bàbá rẹ̀ jẹ́ wàláì ọ̀rọ̀ tí ìmọ̀ọ́mù tó lé sọ yẹn odidi ọ̀rọ̀ ni ṣùgbọ́n tí Ṣọ̀ún yẹn bá dé tó bá ní òun fẹ́ ṣe ẹnìkan ò lè mú o tó bá ní kún bàbá ẹni máa jó tó lè kò jó mọ́ kò sẹ́ni tó máa mú o Ṣọ̀ún yóò wà rẹ́bí àti yẹ ìmọ̀ọ́mù tó lé o aksan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kàbà àbòsí ò dá o tó nígbà tí àwọn bàbá rọ́bítà sọ́rí tí wọ́n ń gbé àwọn ìgbìmọ̀ dìde tí wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ tí bàbá wa Ṣeun Ṣùgbọ́n bàbá àtọ́gbà góòdì náà tẹ̀lé wọn tọ́lìdì wọn lọ nígbà tí wọ́n ṣe interview fún ọba Ṣọ̀ún sọ nínú interview ẹ̀ wípé ọgbà tí wọ́n gbé ọ̀rọ̀ wa òun ò rẹ́bí àti yọ ìmọ̀ọ́mù tó lé o òun ní kọ́ lọ yanjú ọ̀rọ̀ yẹn láàrin ara wọn bóyá kọ́ tó máa pín ìmú yẹn kí tó bá pé àwọn ìdílé ayélujára ẹni báyìí nìdílé ọmọ ìdílé àwọn ẹni báyìí kò ṣe ọmọ ìdílé àwọn ọba yẹn sọ nínú interview yẹn gbà yẹn pé òun pè mọ́mù tó lẹ́kọ̀ọ́ òun mọ́mù tó lẹ́ lọ sí inner living room òun ìmọ̀ọ́mù ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹni báyìí máa yanjú ẹ̀ o bóyá kẹjọ máa pín kí o kò kúyè mọ́mù ṣùgbọ́n àwọn agbọ̀rọ̀dùn tí wọ́n mọ ẹjọ́ pé ayé tí wọn ò ju ẹjọ́ lọ náà padà lọ sí Ògbómọ̀ṣọ́ náà lọ sọ fún ìmọ̀ọ́mù tó lé wípé kó má wọrí àwọn rédí àti bá gbé kábíyèsí lọ sí kóòtù àwọn ta ni mo ti mọ̀ lórí àwọn fídíò yẹn o àwọn ta ni àwọn lélẹ̀ àwọn tó padà fẹ́ lójú lélẹ̀ o àwọn ni o. On behalf of the Academy of Islamic Propagation and on behalf of the legal team bàbá wa barrister US Imam wà lórí ìjókòó nínú àánú Ọlọ́run nínú òfin nínú iṣẹ́ amòfin wọ́n ríwájú wọ́n rẹ́yìn wọ́n ló sì àwọn tó wà ní the National Vice President for the Academy of Islamic Propagation the whole wide world àwọn ni wọ́n fẹ́ di nígbàgbé the legal team for academic Nigeria wọ́n wá fi ọwọ́ wọn sọ̀yà wípé the whole of Academy of Islamic Propagation worldwide we are solidly behind the chief imam of Ògbómọ̀ṣọ́. bí mo ti sọ bẹ́ẹ̀ náà ló ti rí inshallah agbára ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ láhàúlà wàlà quwwata illa billah níparí pẹ̀lú bí lòmí ṣe dùn láìpẹ́ yìí. dákẹ́ àwọn tó padà fa wàhálà gangan lélẹ́yìí gbogbo àsìkò tó ń fa ọ̀rọ̀ yẹn tó pẹ́ lọ ọba ìsìn ọba ìròyìn ní kọ́jọ́ ìmọ̀ọ́mù o àwọn tó bá sí gbogbo ìgbésí ayé wọn ọmọ ju ẹjọ́ lọ tó àwọn tó padà ní ọ̀rọ̀ yẹn o ihun tí ọba sọ yẹn o ọba sọ ma wá dá sọ́rọ̀ ẹ̀sìn mùsùlùmí àwọn ọlọ́padà yìí mọ́ba lọ́wọ́ wọ́n wá fẹ́ sọ bí ìjà ẹ̀sìn wọ́n wá ní kí ìmọ̀ọ́mù gbé ọba lọ ilé ẹjọ́ ìmọ̀ọ́mù ló gbé ọba lọ ilé ẹjọ́ ìmọ̀ọ́mù ló gbé ọba lọ ilé ẹjọ́ náà ìmọ̀ọ́mù tó wá gbé ọba lọ ilé ẹjọ́ yìí ẹjọ́ ń ṣe wà nǹkan kódà láìpẹ́ láì jìnnà àdàmọ̀ pé àwọn kan náà wà lábẹ́ tí wọ́n ń fìnáàsì ìmọ̀ọ́mù mi ìfẹ́ tí ìfẹ́ lọ fẹ́ bá àwọn èèyàn mo ṣe ń bọ̀ lórí ẹ̀ ẹgbẹ́ tí mo mọ̀ jẹ́dé ẹgbẹ́ mi lọ ilé ẹjọ́ lórí irun tí mo náṣẹ lé lórí ní irun tí gbogbo àwọn baba ńlá kó bàbá mi náṣẹ lé lórí ó dà tó bá pẹ́ lórí ẹ̀ náà ni kò sí wàhálà ẹ jẹ́ kí ilé ẹjọ́ bá wa yanjú ẹ̀